Ẹ kúlé o gbogbo aráalé. Ẹ kú ọ̀nà gbogbo èrò ọ̀nà. Èmi babaláwo Ifáṣèyí, Ìfásanmí tí gbogbo ayé mọ̀ gẹ́gẹ́ bí ọba ẹ̀là Ifá. Òun ni ó tún bọ́ sí orí ètò lónìí. Àwọn ènìyàn ni wọ́n ń pè mí lọ́lọ́kan òjọ̀kan pé bàbá kí lẹ rí sí ọ̀rọ̀ kan tó ń lọ bí awuyewuye níta ní àkókò yìí tí ọ̀rọ̀ náà sì ti fẹ́ máa ba àwọn ẹ̀sìn jẹ́. Mo ní àbí báwo? Wọ́n ní ọ̀rọ̀ alájà Kaola ni àwọn ń sọ. Mo ní ọ̀rọ̀ alájà Kaola. Èmi náà rí ní orí social media pé ṣùgbọ́n bí a bá gbà wọ́n nímọ̀ràn, wọn ò àti kí wọ́n gbọ́ òun ni ó ṣe kókó jù, nítorí wípé wọ́n lè máa gbà wípé oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ gbogbo wa pátápátá oníṣẹ̀ṣe ni wá, nítorí wípé kò síbi tí wọ́n ti ń dáná alẹ́ ọbẹ̀ kan yàtọ̀, ó máa ń dùn jura wọn lọ ni. Kò sí síbi tí wọn ò ti ń ṣètùtù o, kò síbi tí a ò sì ti mọ̀ wípé nǹkan báyìí ló dára, nǹkan báyìí ni kò dára. Ṣùgbọ́n eléyìí tí ó rú mi lójú púpọ̀ níbẹ̀ ni wípé a ti ṣe é gbọ́ wípé ọkọ ẹni ni ó ń ṣe ibi sí ni. Àmọ̀ràn mi lórí ọ̀rọ̀ yìí ó pọ̀ sókùnrin ó pọ̀ sóbìnrin, ṣùgbọ́n ká ti bi báyìí mu wípé alájà Kaola tó fi tinútinú, tó fi tìfẹ́tìfẹ́, tó fi ran ọkọ rẹ̀, tó sì fi gbogbo ẹ̀wọ̀n ọkọ rẹ̀ pátápátá, ìyẹn Sharafadeen àbí Sharafadeen tàbí Sharafadeen ni wọ́n ń pè é. Ẹni tó nífẹ̀ẹ́ ọkùnrin débi pé gbogbo ohun tó ní ló fi ń kẹ lójú, ló fi ń kẹ nímú, tí ọkọ rẹ̀ wá ṣe báyìí sí, irúfẹ́ ọkọ bẹ́ẹ̀ kì í ṣọkọ rere. Sharafadeen yẹn nílẹ̀ Yorùbá ó jẹ́ ọkùnrin ibi, ọkùnrin ìkà, ẹni bí, ẹni tí àwọn ajogun ibi ń bá rìn, òun ni Sharafadeen yẹn ń jẹ́. Kò dùn mí fún wọn, nítorí pé mùsùlùmí ni ọ̀tá mùsùlùmí. Tí a bá lọ wò ó, awuyewuye ti ń jáde lórí social media láti bí ọdún 2-3 sẹ́yìn tí gbogbo mùsùlùmí tí wọ́n sì ń takora wọn. Ibo lẹ ti gbọ́ pé babaláwo ti ń takora wọn bí eléyìí rí? Ibo lẹ ti gbọ́ pé àwọn kìrìsìtẹ́nì ti ń takora wọn báyìí rí? Tí wọ́n bá fẹ́ takora wọn, bóyá wọ́n rí ọ̀rọ̀ tí ò gún láàrin ara wọn, wọ́n ó sì pera wọn jọ. Àbí a fẹ́ sọ wípé owó lẹ ń fi ìtakò ara yín tẹ́ ń fi gbà ni. Nígbà tí wọ́n bá sọ ẹnìkan wà tí ó jẹ́ Shittu. Shittu gan ló kọ́kọ́ fẹ́ fọ́ gbogbo àwọn mùsùlùmí pátápátá. Yóò ní ẹni tó jó lórí wọn, yóò ní kò mọ̀ ọ́ ṣe. Kò ṣe lọ bá olórí wọn yẹn, kó lọ bá nílé pé bàbá nǹkan báyìí lẹ ń ṣe tí ò tọ́, nǹkan báyìí lẹ ń ṣe tí ò tọ́. Wọ́n á sì gbéra, wọ́n á sì máa tú àṣírí ara wọn káàkiri. Wọ́n ò tún gbéra bó ṣe ń bá ọba abìkan jà ní àwọn ní bí olórí nínú mùsùlùmí wọn lè mímì nínú ọba wọn o. Bó ṣe ń bá tèkó jà ló ń bá Tagége jà, ló ń bá ti Lẹ́kí jà, ló ń sọ pé wọn ò mọ̀ ọ́ ṣe. Kódà lára àwọn tó tún kọ́gbọ́n lọ́wọ́ wọn náà, ó tún bá wọn jà náà ni. Irú nǹkan yìí ò tọ́. Ẹ pera yín ṣàkíyèsí. Àìkú á pera yín ṣàkíyèsí yìí, òun ló mú rúdurùdu rádaràda máa ṣẹlẹ̀ nínú ká mọ̀ pé nímọ̀le, torí ìmọ̀le wọ́n ti ń ṣèmọ̀le nílẹ̀ káàárọ̀ oòjíire bí kí mùsùlùmí tó dé. Ká mọ̀ pé nímọ̀le. Ṣé ẹ̀sìn tó yẹ ká máa ṣe gan ni mùsùlùmí? Ṣé ẹ̀sìn tó yẹ ká máa ṣe ni? Lóòótọ́ àwọn tí wọ́n gbé ẹ̀sìn kalẹ̀, ẹ̀sìn ni wọ́n gbé kalẹ̀. Ṣùgbọ́n ẹ ti ń fi ẹ̀sìn, ẹ ti ń fi pẹ̀sìn. Tí wọn ò bá lè sọ tòótọ́ ọ̀rọ̀ fún yín, àwa oníṣẹ̀ṣe máa sọ fún yín, nítorí pé ọmọlẹ́yìn oníṣẹ̀ṣe a fẹ́ kílẹ̀ Yorùbá, a fẹ́ kó dàrú,
nítorí pé ẹ̀yin náà ọmọ Yorùbá ni yín, ọmọ Yorùbá ni yín, Yorùbá náà la sì jọ ń ṣe. Bí a bá gbé ẹ̀sìn tì síbì kan, ìwọ babaláwo dúró lẹ́gbẹ̀ẹ́ kan, ìwọ alálùfáà dúró lẹ́gbẹ̀ẹ́ kan, ìwọ aláàfáà ìwọ náà dúró lẹ́gbẹ̀ẹ́ kan, gbogbo wa yóò padà mọ̀ pé ilẹ̀ Yorùbá ni gbogbo wa láti ṣàn wá. So fún ìdí èyí mo fẹ́ kí ẹ yọ ẹ̀sìn kúrò kí ẹ gbé ẹ̀sìn yín lọ́wọ́. Mùsùlùmí ni ọ̀tá mùsùlùmí o. Bí gbogbo wa ṣe ń rí fídíò ìyá Kaola yìí wípé láti ọ̀dọ̀ ẹnì kíní dé ọ̀dọ̀ ẹnì kejì dé ọ̀dọ̀ ẹnì kẹta dé ọ̀dọ̀ ẹnì kẹrin tí fídíò yìí ń gbà jáde, tí fídíò yìí fi tàn káàkiri àgbáláyé, mùsùlùmí ni gbogbo wọn. Kò sí ẹlẹ́sìn ìbílẹ̀ kan níbẹ̀, ìyẹn ẹ̀sìn ìṣẹ̀ṣe, kò sí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe níbẹ̀, kò sí wòlíì kankan níbẹ̀, kò sí ẹlẹ́sìn mìíràn tó tún yàtọ̀ sí ìṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì níbẹ̀, àfi àwọn mùsùlùmí. Kì í ṣe mùsùlùmí lásán tún ni o, ẹni tí wọ́n tún jọ nífẹ̀ẹ́ ara wọn. Ẹ̀yin náà ẹ gbọ́, báwo ni ọkọ ènìyàn tó fẹ́ èèyàn tí wọ́n jọ fẹ́ra wọn níṣu lọ́kà àti àbúrò ènìyàn tí wọ́n ó pa ìmọ̀ pọ̀, tí wọ́n yóò sì máa ṣebi sí ẹni tó wà níwájú, tó jẹ́ bí ìyàwó fún ọkọ, tó jẹ́ bí ẹ̀gbọ́n fún àbúrò, tó wá jẹ́ aṣíwájú ìjọ nínú àwọn obìnrin lórílẹ̀-èdè àgbáyé, tí wọ́n sì ń gbìmọ̀ràn. Ṣé àá sọ wípé wọn ò mọ̀ wípé ṣe ni wọ́n fẹ́ fa arábìnrin yìí wálẹ̀? Àmọ́ o, kò kúkú jọ wá lójú, nítorí wípé àwọn kan náà wà tí wọ́n ń ba ara wọn jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìmọ̀ràn mi sí arábìnrin tí a ń pè ní Alájà Kaola yìí, òun ni wípé àwọn tí ó pè ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀, kò sí àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀ o. Nítorí tí a bá ní kí a sọ, ẹni tó bá lọ́ta 60 tó bá lọ́rẹ̀ẹ́ 40, ọ̀tá la máa sọ pé ó ní o. Ẹni tí ó bá gba 60 nínú ìdánwò tí ó jẹ́ 100, a máa sọ pé ẹni náà páàsì ni o. Ṣùgbọ́n ọ̀tá tiẹ̀ báyìí ó ti pọ̀ ju ọ̀rẹ́ rẹ̀ lọ o. Alájà Kaola, tó o bá mọ̀ pé o ní nǹkan ṣe tẹ́ ẹ sì fẹ́ gòkè, ẹ má wo tàbí ṣùgbọ́n o, nítorí ohun tẹ́ ẹ rí yìí kékeré ni nínú àwọn nǹkan tí ọ̀tá plan fún yín. Torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyàwó èèyàn tó sì lọ ń gbé wòwò yín tó fi ń gbé jáde, ó níbi tí wọ́n ti plan yín dé o. Wọ́n ti gbìyànjú kí wọ́n pa yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí Ọlọ́run ọba ò tíì fún wọn ṣe. Wọ́n kúkú fẹ́ bà yín jẹ́ kanlẹ̀ ni. Ṣùgbọ́n tí ẹ bá fi lè dúró kẹ́ ẹ sọ wípé ẹ ò ṣebi sí ni, kò sẹ́nìkan tí ó ṣebi sí yín, pípa ló kù o. Olódùmarè kò ní jẹ́ kí wọ́n rí yín mú o. Nígbà tí ọkọ máa jáde, ó ní ó gba ọkọ àbúrò, ó ní ìyàwó ń gba ọkọ àbúrò rẹ̀, àbí àwọn kan sọ wọ́n ní ó gba ọkọ àbúrò rẹ̀. Ṣebí a ti ẹ̀ gbọ́ rí pé lóòótọ́ pé irú nǹkan bẹ́ẹ̀ fẹ́ wáyé, ṣùgbọ́n nígbà tó fẹ́ wáyé, bóyá ẹnìkíní bóyá kò yé ẹnìkíní ni, bóyá kò yé ẹnìkejì ni, wọ́n dẹ̀ pè wọ́n sáàárín ẹbí wọn, wọ́n sì sẹ́tù gbogbo ẹ̀ bí a ṣe gbọ́ wípé ọ̀rọ̀ ìjà náà wọ́n sì ti parí rẹ̀. Ṣé ọ̀rọ̀ ìjà náà ni ó sì tún wà láàárín wọn ni, àbí ìyàwó ìgangan ni ó ṣe àbúrò ìyàwó ìgangan ló ṣe set up tó fẹ́ ọkọ ìyẹn Sharafadeen fún Kaola ni? Nítorí wípé Kaola fúnra rẹ̀ sọ wípé ní àyè tó ń wà, wípé òun máa ń gbọ́ tí àbúrò òun tó máa ń pe ọkọ òun lórúkọ, tá máa la orúkọ mọ́ ọkọ òun lórí. Kí ló fẹ́ bá èèyàn débẹ̀ yẹn? Irú ìfẹ́ wo ló fẹ́ débẹ̀? Dájúdájú nǹkan kan ti wà láàárín àbúrò rẹ̀ pẹ̀lú ọkọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn.
ẹ jẹ́ ká fojú Yorùbá wò, ẹ má jẹ́ ká gbé wọnú ẹ̀sìn. Báwo ni àbúrò ìyàwó tí ó ṣe máa la orúkọ mọ́ ọkọ ẹ̀gbọ́n ẹ̀ lórí? Kódà tí wọ́n bá jọjọ́ rẹ̀ tẹ́lẹ̀ yóò yí padà ni, yóò fi respect sí. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ, a ti rí wípé set up ni gbogbo nǹkan yẹn. Set up tí wọ́n ń ṣe, wọ́n fẹ́ gba owó tí wọ́n bá wá gba owó tó wó pin tán, kí wọ́n wá dá ọgbọ́n, kí wọ́n gba gbogbo property tí Kaola ní kó gbé sí orúkọ ọkọ rẹ̀. Tó bá wá gbé sórúkọ ọkọ ẹ̀ tán, kí wọ́n wá pa obìnrin yẹn, ìyẹn Kaola. Ọgbọ́n tí wọ́n ń gbìyànjú láti dá nìyẹn. Ṣùgbọ́n tí Ọlọ́run ọba ò fún wọn ṣe, tí alájà Kaola náà tóun náà ò gọ̀, àìgọ̀ yìí ni wọ́n fi wá wò wípé kí wọ́n lo nude video ẹ̀. Nude video yìí, àfi tí alájà Kaola ò bá fẹ́ jẹ́wọ́, ọkọ rẹ̀ yóò ti fi wọ́n wípé fún lówó. Ó fẹ́ lò gẹ́gẹ́ bí ohun tí yóò máa fi gba owó lọ́wọ́ ìyàwó rẹ̀ ni. Tàbí kó fún ẹnìkan pé ó yá, a ti rí nude video yín. Nude video ní ìhòòhò èèyàn. A ti rí o. Ó yá, tẹ́ ẹ bá fẹ́ ká gbé sí orí afẹ́fẹ́, ẹ mú owó wá. Ṣùgbọ́n tí ìyá Kaola gbà wípé irú ẹni bẹ́ẹ̀ kò ní lè ṣe é, ó ti máa fi fídíò yẹn, ó ti máa fi threaten ìyá Kaola tẹ́lẹ̀. Àfi tí ìyá Kaola tí ò bá fẹ́ jẹ́wọ́, ìyẹn ló kù. Now, ìyá Kaola ti wá rí wípé ẹni tí ń fi àwọn àṣírí tó rí lára òun, ó ti ń fi threaten òun. Ó sì gbà wípé ọkọ òun ni tàbí alábàágbé òun ni. Ẹni tó sì tún bímọ fún yàn, bí àṣà Yorùbá tẹ́lẹ̀, wọ́n ní obìnrin bímọ fún ni kò ní kó mọ́ pa ni. Ṣùgbọ́n àmọ́ pé ó ti débi tọkùnrin báyìí o. Ọ̀rọ̀ yìí ti jẹ́ kí gbogbo wa ká bẹ̀rẹ̀ sí ní máa ṣọ́ra, nítorí wípé a ò mẹ́ni tí ó dẹ̀ fẹ́ ni dénú mọ́, a ò mọ̀ tá mọ́. Nígbà tí ìwọ àti ìyàwó tẹ́ ẹ jọ bímọ fúnra yín, tí àwọn ọmọ náà tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa, tó jẹ́ pé ìwọ ló là á lágàn, ó sì ń ṣe gbogbo ohun tó ń fẹ́ fún ẹ, ó tún tọ́jú ẹ, ó rán ẹ lọ sílùú òyìnbó, ó rán ìyàwó tó fẹ́ lọ sílùú òyìnbó, ó ń tọ́jú ilé, ó ń tọ́jú ọ̀nà fún ẹ. Síbẹ̀síbẹ̀, ohun tó o rò pé kó o fi san lẹ́san ni pé kó o gbé sí gbangba ní láburú. Ṣùgbọ́n kí ìyá Kaola yìí, alájà Kaola, kó mọ̀ rò, ògo rẹ̀ túbọ̀ fi tọ́ sí ní, kádàrá rẹ̀ fi dá sí ní. Òun ni kó mọ̀ bó ṣe máa yẹra fún àwọn ọ̀tá, kó mọ ọ̀tá nínú ọ̀rẹ́, kó mọ ọ̀rẹ́ nínú àwọn ọ̀tá rẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé ó ti rò pé wọn kì í ṣe èèyàn tó dáa sóhun, ṣùgbọ́n tó ṣeé ṣe kó jẹ́ pé àwọn yẹn gan ni wọ́n dára sí. Tí mùsùlùmí ò bá sì ṣeé ṣe fún ìyá Kaola mọ́, ìṣẹ̀ṣe wà, ìṣẹ̀ṣe ni ká ẹ wá ṣe. Ẹ ó rí wípé kò sí irú àdánwò irú eléyìí nínú ìṣẹ̀ṣe. Awo kì í ṣe bẹ́ẹ̀ sáwo, awo kì í dalẹ̀ awo, awo kì í fẹ́yàwó awo nílẹ̀ Yorùbá, àfi tí ìbá aṣàwò gidi, àfi tí ìbá aṣọ onífá gidi. Kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣe wa. Awo ìtúsírí awo, ìyẹn náà ṣe ń pè láwo. Ohun tí ẹnìkan bá ń ṣe tí ò dáa, a máa pè jòkó ni, níwọ̀ kan òun kan. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ló lè mú kí Sàráfàdín lẹ́yìn gbogbo ohun tó ti ṣe ní láburú yẹn kó tún ní àyà láti jáde kó ní ìyàwó yẹn ó ti fẹ́ràn okó dídó jù, ó ti fẹ́ràn ìbálòpọ̀ jù? Ṣé ewúrẹ́ lẹ fẹ́ kó wá fẹ́ràn okó dídó ni? Àbí àgùntàn lẹ fẹ́ kó fẹ́ràn okó dídó?
tàbí igi tàbí omi tàbí ọ̀pẹ lẹ́fẹ́ kó fẹ́ràn oko dídó, obìnrin ló ń dóko, ọkùnrin ló sì máa ń dó wọn. Fún díẹ̀ yìí kò sí ẹni tí ò fẹ́ràn ìbálòpọ̀. Ẹni tí ò bá fẹ́ràn ìbálòpọ̀ kò yẹ kó níyàwó, ẹni tí ò bá fẹ́ràn ìbálòpọ̀ kò yẹ kó lọ́kọ. Ṣé kìí ṣe bó ṣe fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn nígbà tó ń fẹ́? Ṣé kìí ṣe bó ṣe fẹ́ràn rẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn nígbà tó ń gbowó lọ́wọ́ ẹ̀? Ó tún sọ wípé ṣe lòun fi owó bẹ́ẹ̀ kó tó lè bá òun sùn. Ìyá náà ìbá lọ fi owó bẹ aláwo. Kí ló babaláwo gan ò tiẹ̀ fẹ́ gbowó ẹ̀ kó tó bá lò pọ̀, tá tẹ́ lọ́rùn dáadáa, tí ò dẹ̀ kìí ṣe wípé ajẹlẹ́tàn àwọn ìtọ̀yàn. Ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí ẹ pera yín sí àkíyèsí. Nígbà tí ó tún máa sọ, tí Sharafadeen tún máa sọ, ó ní ó ń pààrọ̀ ọkọ, ó ló ti pààrọ̀ ọkọ 9. Ẹ jọ̀ọ́ ṣé ẹ rò pé ó wúyàn, ṣé ó lè wu ẹnìkan nílé ayé yìí kó wù pé kó máa ṣílé ọkọ kiri ni? Ẹ sì ń gan ẹlẹ́dàá rẹ̀, ẹ sì ń gan, ẹ sì tún gan Olódùmarè. Ẹ̀yin ò mọ̀ wípé Olódùmarè lè ti ara rẹ̀ bú. Ẹ sì ń pera yín pé ẹrú Ọlọ́run ni yín. Tó bá jẹ́ pé ẹrú Ọlọ́run ni yín lóòótọ́, ǹjẹ́ ẹ máa fi yọ̀ ọ́? Ta ló gbàdúrà pé irú nǹkan tó ń ṣe Alájà Kaolas tó fi di pé ó fẹ́ ọkọ 9 kó ṣẹlẹ̀ sọ́mọ tòun àbí kó ṣẹlẹ̀ sóhun fúnra wọn? Ẹ dẹ̀ pera yín ní mùsùlùmí, ẹ pera yín ní mùsùlùmí òdodo, ẹ pera yín lẹ́rú Ọlọ́run. Ibo lẹ ti jẹ́rú Ọlọ́run báyìí? Ibo lẹ ti jẹ́rú Ọlọ́run? Ẹni ẹ̀ ń sin Ọlọ́run ní tòótọ́, Ọlọ́run wo lẹ ń sìn? Àbí ẹ̀ ń sinra yín? Ẹ̀ ń sin owó, ẹ̀ ń sin oúnjẹ tẹ́ ẹ fẹ́ jẹ, ẹ̀ ń bara yín jẹ́ kiri, ẹ̀ ń ṣe lára ara yín, ẹ̀ dẹ̀ ń sọ wípé ẹ̀ ń sin Ọlọ́run. Ara ẹ̀yin wo la ti fẹ́ sin Ọlọ́run báyìí? Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti kúrò nínú mùsùlùmí tán. Torí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ sọ pé wọn ò ṣe mùsùlùmí mọ́. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ ṣe mùsùlùmí mọ́, ìṣẹ̀ṣe wà o. Kò sí rọ́ nínú ìṣẹ̀ṣe, kò sékè kò sọ́dàlẹ̀ ń bẹ̀. Ifá gan sọ fún wa, ó ní ìdíṣẹ́, ìrẹ̀lẹ̀ṣẹ́, igi ọgbàṣẹ́ kan kì mí sí. Àwọn ni wọ́n dífá fún Olúmọgbè abù fún ẹ̀rẹ̀lẹ̀. Wọ́n ní ẹni tá a bá múlẹ̀ tó dání, ẹni tá a bá múlẹ̀ tó dání, ẹ̀rẹ̀lẹ̀ ni ó máa pa wọ́n. Ẹni tí a bá múlẹ̀ kó dání. Ṣèbí wọ́n ní wọ́n ṣègbéyàwó. Ṣé ó lè jẹ́ pé inú ìṣẹ̀ṣe ni wọ́n ti ṣègbéyàwó, tí wọ́n ti búra bóyá ológun ni onítọ̀hún o, tó ti búra nídìí Ògún, kó wá gbé di ìyàwó rẹ̀, kó wá gbé síta, kó wá tú àṣírí ìyàwó ẹ̀? Kì í ṣe pé obìnrin yẹn yàlè náà, kì í ṣàlè ló yàn. Tó bá jẹ́ pé àlè ló yàn ńkọ́, ẹ fẹ́ lè pa ẹ ráyà kìlà sí nítorí pé ó ń yan àlè. Kò yan àlè, ọkọ ara ẹ̀ ní. Àwọn kan sọ wọ́n ní ó ń gbókó sẹ́nu. Ẹ̀yin ò lọ́kọ ni. Tá ẹ bá lọ wo àwọn tí wọ́n sọ pé ó ń gbókó sẹ́nu yẹn, ẹ rí i pé kò sẹ́ni tó lọ́kọ nílé nínú wọn. Kọ́ lọ wò wọ́n. Ẹ lọ gbá research lórí ẹ̀. Gbogbo àwọn tó sọ pé ó gbókó sẹ́nu, ẹ̀yin ò kì í gbókó sẹ́nu ni. Ṣebí nǹkan téèyàn bá ní ló fi ń tọ́jú ọkọ ẹ̀. Ó sọ̀rọ̀ nígbà tí Kaolas máa sọ̀rọ̀, ó lóun máa gé ẹran, ó lóun máa gé pọ̀nmọ́ lọ́tọ̀, ó lóun máa ra adìyẹ lọ́tọ̀, ó lóun máa ra ṣàkì inú ẹran lọ́tọ̀, ó lóun pé ọkọ òun yẹn ń bọ̀ wá kírun nílé, ó ní gbogbo ẹ̀ lòun máa ṣe sílẹ̀, ó lóun máa ṣe. Ó ní nígbà tóun bá ṣe oúnjẹ ìtàn, ó ní orí ìkúnlẹ̀ lòun máa dúró sí tí ọkọ ìfi máa jẹ oúnjẹ ìtàn. Èèyàn tó máa dúró sórí ìkúnlẹ̀ tí wàá fi jẹun tán, tó o tún wá bẹ̀rẹ̀ sí ní ṣàbòsí ẹ̀, tó o tún wá fẹ́ fi ṣẹ̀sín kiri. Tẹni tó dé lọ́mọ Sharafadeen àbí Sharafadeen náà pé, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ tú àṣírí obìnrin náà jáde. Tí a bá ní kí a wò àwọn tí ọ̀rọ̀ yìí, àwọn tí wọ́n sẹ́ndì fídíò yìí,
Sharafadeen ò fẹ́ kó jẹ́ pé ọwọ́ òun gangan lòun ti fẹ́ gbé fídíò yìí jáde. Ó wá mú fídíò náà, ó wá sẹ́ndì rẹ̀ sí Mọ̀ríámọ̀ náà sẹ́ndì fídíò yìí, ó sẹ́ndì ẹ̀ sí Àjọkẹ́ Saudi. Àjọkẹ́ Saudi náà bá sẹ́ndì fídíò yìí, ó sẹ́ndì ẹ̀ sí Bíntù Rájí. Ẹ jẹ́ ká wo gbogbo orúkọ yẹn. Ẹ rí i pé mùsùlùmí ni wọ́n. Wọn ò tẹ̀lé nǹkan tó wà nínú Kùránì ọwọ́ wọn. Nítorí pé Kùránì tẹ́ ẹ gbé lọ́wọ́ yẹn, bẹ́ẹ̀ni ò tiẹ̀ lè sọ orí ibi tó wà àtẹsẹ̀ ibi tó wà. Ó sọ wípé wọn ò gbọdọ̀ tú àṣírí obìnrin síta, wọn ò gbọdọ̀ tú òwò obìnrin síta. Ẹ̀mẹ̀wọ̀. A jẹ́ wípé Kùránì yẹn ṣé wọn ò kọ́pẹ́ ni, àbí ẹ ò tẹ̀lé ni, àbí kìí ṣèwé Ọlọ́run ni, àbẹ́yìn lẹ́yìn tí ẹ fẹ́ gbọ́tọ̀ Ọlọ́run. Kìí ṣe nú Kùránì nìkan ni wọn ò ti gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ó wà nílẹ̀ káàárọ̀ òjíire wa nínú ìṣẹ̀ṣe. Ẹnikẹ́ni èèyàn kéèyàn ò gbọ́dọ̀ sọ pé òun tú òwò obìnrin síta láì ṣe pé ó ya wèrè. Ẹnikẹ́ni tí obìnrin bá rí ìwòwò fún lásán tó sì jẹ́ wípé ó ṣẹ̀, ọ̀tọ̀ ni pé kókùnrin mọ́ ṣẹ̀ o, kí wọ́n obìnrin sọ wípé màá rí ìwòwò fún ẹ. Ìwòwò tó bá rí ìwòrìn lásán ni o, àfi tó bá máa ké lórí ara rẹ̀. Ṣùgbọ́n ọkùnrin yìí ṣẹ̀ ní tòótọ́, ó wùwà ibi sí ẹ, kì í ṣe ibi kéékèèké o, ọlọ́yàlè nítorí pé boyfriend mi lọ ní girlfriend mi, n ó wá lọ ìwòwò. Wọ́n ní tán bá ti rìn ìwòwò torí ẹ̀ irọ́ ni, kò sí nǹkan tí ó ṣokùnrin hun. Ṣùgbọ́n ó ṣe nǹkan èèwọ̀, ó ṣe nǹkan àìṣe. Ifá ní àìṣe, ó ní ajá afá ni. Èèwọ̀ ajá afá ni. Bí bá ń bi ni àìmọ̀, ajá afá náà ni. Ǹjẹ́ àìṣe o, èèwọ̀ máa ní o. Bó bá ń bi ni ẹnìkan kì í mọ̀ o. Ìgbà tí ọ̀rọ̀ èèwọ̀ yìí bá wá ń bi Sharafadeen àti àrọ́mọdọ́mọ rẹ̀ àti àwọn Àjọkẹ́ Saudi, tí ẹ bá mọ aláwo tó dáa tó lè bá yín bẹ Ọlọ́run, tó lè ṣe ọrìn fún yín, kẹ́ ẹ tètè lọ máa ṣe o. Ẹni tó bá tún fẹ́ Àjọkẹ́ Saudi yẹn gan, ègún yẹn tún máa ràn lórí tiẹ̀ náà. Ẹni tó bá fẹ́ Bíntù Rájí, ègún yẹn náà yóò tún máa ràn lórí wọn. Mọ̀ríámọ̀ náà fúnra rẹ̀, kẹ́ ẹ tètè lọ wá bẹ́ẹ̀ ṣe máa bẹ Ọlọ́run, tẹ́ máa bẹ àwọn onílẹ̀. Nílẹ̀ Yorùbá bí mo ṣe ń bá bọ̀, tí ọba ìlú kan tó bá ṣe àṣejù tó ń bàlú jẹ́, àwọn obìnrin wọn á sì rìn wòwò, kẹ́ ẹ lè mọ̀ bí obìnrin ṣe lágbára tó. Bí ó bá fi lè rìn wòwò làlú yẹn já, ọba yẹn yóò ṣí kúrò lórí ipò ni. Yálà kọba ń wàjà àbí kí ọba náà kúrò lórí ipò. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ìjọba kan, àwọn tí wọ́n ti ṣe gómìnà rí, tí wọ́n hùwà tí ò dáa lórí ipò ní àkókò kan, tí àwọn obìnrin ìlú kì í jẹ́ pé wọ́n ṣíra wọn sí wòwò kan túra wọn sí wòwò tán ni wọ́n sì ṣe o. Àwọn àgbààgbà wọ́n ṣe é bí ẹni pé wọ́n rí wòwò náà ni, nítorí wọn ò fàṣọ sí àwọn ibìkan lára wọn. Tó bá fi lè, àfi tó bá yẹ bá jọmọ àgbà, àbí tí ẹni tí wọ́n torí ẹ̀ ṣe bá jọmọ àgbà tí ò jẹ́ kí àwọn èèyàn rí wọn tán, tó tètè lọ bẹ̀bẹ̀, lógún òṣè nímú. A rí gómìnà ní Nàìjíríà tó jẹ́ pé ìtorí nǹkan bẹ́ẹ̀ ni kò ṣe ìjọba ẹ̀ pé, tó jẹ́ wípé wọ́n rí ìwòwò fún ni. Ìdí èyí, ìwòwò tẹ́ ẹ rin obìnrin tẹ́ ẹ tú àṣírí ẹ̀,
àwọn tí wọ́n tún bá wọn share fídíò yẹn gan kẹ́ ẹ lọ máa tọrọ àforíjì nítorí àìrìn obìnrin ní òwò. Kò ju ayé òde òní tóbìnrin máa rìn òwò káàkiri tí ó wọ́n gbẹ́ngbẹ́ tí ó ṣe. Irú obìnrin bẹ́ẹ̀ náà àtúbọ̀tán wọn ó lè fẹ́ máa dá a láàárọ̀ tí wọn ò bá múra ó lè fẹ́ bàjẹ́ lálẹ́. Kò sẹ́ni tó ṣe tán tó ní ẹni tó rìn òwò yẹn lòun fẹ́ fẹ́ o. Àfi tó bá jẹ́ wípé oníwòwò náà lọ́kọ òun tẹ́lẹ̀. Ọkọ tó jó níwòwò gan yóò fẹ́ fara mọ́ obìnrin tí ò ṣe níwòwò. So fún ìdí èyí a bẹ̀ yín a rọ̀ yín ẹ lọ máa tọrọ àforíjì níbi gbogbo tẹ́ ẹ ti gbéṣẹ̀ nítorí ẹ ti gún ẹ̀gún àtìrandéran fúnra yín àti fáwọn ọmọ yín pẹ̀lú. Alájà Kaola ẹ̀yin gangan ẹ lọ gbìyànjú o kẹ́ ẹ lọ ṣe nǹkan apègúrun nǹkan tó fi ń wẹ ègún ìdílé tó lágbára kẹ́ ẹ lò fáwọn ọmọ tẹ́ ẹ bí fún arákùnrin Sharafadeen nìyí. Wọ́n ní kí abẹ́rán wí kí a bá ẹran náà wí. Ẹran ni wọ́n ń pè ní iṣu tó ti rán nínú ebè. Ẹran ni wọ́n ń pe ebè. Ká bẹ́rán wí ká tún bá ẹran wí ká sọ fún iṣu àtànà kó má tàta wòde nítorí pé kí wọ́n má bàa jí gbé lọ. Kọ́ mọ́ sọ wípé olè yẹn náà kí ló jíṣu sí. Ìwọ iṣu àìbí ọ̀nà ìwọ náà má tàta síta. Ìwọ olè náà olójú kòkòrò ni ẹ nítorí wípé bíṣu bá tiẹ̀ ta síta ṣé ó sọ pé kó wá jí òun gbé ni. Ìyẹn ni wọ́n ń pè ní pé kán bẹ́ràn wí kán sọ fúnṣu àtànà kó má tàta wòde kán sì bólè náà sọ̀rọ̀ wípé bíṣu bá tiẹ̀ ta síta ṣé ó yẹ kí ìwọ náà yabẹ̀ kó o sọ pé o fẹ́ wúṣu oníṣu. Bí a bá ṣe ń bá Mọ̀ríámọ̀ sọ̀rọ̀ ká tún máa bá Kaola náà sọ̀rọ̀ nítorí wípé ìyá Kaola yìí náà ti ṣe àwọn nǹkan tí ò yẹ kó ṣe lórí ọ̀rọ̀ aláàrùn fọ́kọ àbúrò ẹni àfọ́kọ àbúrò ẹni. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí wọ́n ti parí ìjà náà ó yẹ kí wọ́n jẹ́ kí ìfẹ́ àtìrẹ́pọ̀ tó dáa. Tó bá jẹ́ pé inú ìṣẹ̀ṣe ni tí ìbúra wà kò sí irú nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá ti parí ìjà báyìí tí wọ́n ti jọ forí balẹ̀ nídìí Ifá àbí tí wọ́n ti jọ forí balẹ̀ nídìí Ògún àbí tí wọ́n ti forí balẹ̀ nídìí Ṣàngó àbí tí wọ́n mọ̀ pé wọn ò gbọdọ̀ tún ṣe bí síra wọn mọ́. Wọn ò gbọdọ̀ rojọ́ ara wọn níkà nítorí pé lójú ẹsẹ̀ nìkan ó kà wọ́n. Kaola àti àbúrò rẹ̀ yìí wọ́n ti bà ìdílé wọn jẹ́. Káwọn ará ìdílé wọn gan bí wọn gan kí àwọn gangan fúnra wọn kí wọ́n gbìyànjú kí wọ́n lọ ṣe nǹkan apègúrun. Kò sínú ẹ̀sìn tí wọn ò ti rí pègúrun ṣùgbọ́n inú ìṣẹ̀ṣe ni pègúrun pọ̀ sí jù. Wòlíì tó ń sọ pé òun ṣe pègúrun ewé àtegbò lógún. Àáfàá tó ń sọ pé òun pègúrun ewé àtegbò lógún papọ̀. Àwọn tó máa ń sọ pé bí Shittu ó máa sọ wípé òun yìí ṣe lo ewé àtegbò kì í jẹ̀fọ́ ni àbí ẹ̀fọ́ yẹn kì í ṣiṣẹ́ nínú ara. Àbá sọ pé látọjọ́ tóun ti délé ayé òun ò fo oògùn kan rárí. Ẹ jẹ́ má parọ́ tanra yín mọ́. Ẹ̀yin obìnrin tẹ́ bímọ fún Sharafadeen ọkọ Kaola ẹ̀yin náà ẹ tètè lọ máa múra o. Bóyá tẹ́ ẹ bá rí apègúrun tó dáa bóyá ẹ lè wẹ ẹ̀gún 60% kúrò nínú 100% ẹ̀gún tí Sharafadeen tó ti gún sórí àwọn ọmọ yín o.
nítorí wípé kò sí ohunkóhun tí obìnrin máa ṣe sí ọkọ ẹ̀ tí ò ní padà ké lórí ọmọ rẹ̀. Kò dẹ̀ sí nǹkan tí ọkùnrin náà máa wá ṣe ní láburú sí ìyàwó ẹ̀ náà tí ò ní fẹ́ ké lórí ọmọ ẹ̀. So kí ẹ̀gún má bàa ké lórí yín, ẹ bójútó ọmọ yín o. Kì í ṣe ìgbálà ni mo sọ pé kẹ́ ẹ fi ṣe bójútó. Wọ́n á lọ wá àpègúrun, ọṣẹ àpègúrun níbi tó ti gbẹ́rẹ́ àpègúrun, ìwé àpègúrun tó dájú níbi tí wọ́n ti ń wá, kẹ́ ẹ fi wẹ àwọn ọmọ yín, kẹ́ ẹ wá máa lò fúnra yín gan. Nítorí pé ọkùnrin tó ṣerú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tán bá ní kó lo ẹ̀yin gan kó fi yín ṣòwò, yóò fi yín ṣòwò. Tán bá ní kó fi yín wọ́là, yóò fi yín wọ́là. Ẹni tó lè fi wòwò ìyàwó rẹ̀ síta nítorí owó ni àbí torí ipò, gbogbo nǹkan náà báyìí ti máa ká lójú ẹ̀. Ó rò páṣírí tòun ò ní tú ni, ṣùgbọ́n àṣírí náà tú pátápátá báyìí. Àwọn kan tiẹ̀ sọ wípé ipò tí ìyá wa Alájà Kaola wà pé kò yẹ kó máa mu lollipop. Ẹ jọ̀ọ́, ṣé Alájà Kaola kì í ṣobìnrin ni? Àbí kò níwò nídìí? Àbí kò lẹ́nu? Àbí ìyá Kaola yìí kò lójú tó fi ń ríran? Kì í sùn sórí ibùsùn? Kò lọ́kọ? Tó bá jẹ́ pé Olódùmarè ò fẹ́ kí ó máa ṣe gbogbo àwọn nǹkan yìí, one, Olódùmarè ìbá má fún lọ́kọ. Olódùmarè ìbá má fún nídìí. Olódùmarè ìbá má fún lẹ́nu tí ó fi lá lollipop. Ṣùgbọ́n nígbà tó Olódùmarè ti fún ní gbogbo àwọn nǹkan yìí, èèyàn bíi tiyín ni, ẹ̀yin tẹ́ ń ṣe kí lẹ́yìn náà rí ń bẹ̀, tẹ́ fi sọ pé ó ti wà nípò kan. Ṣé kábíyèsí orí adé, kábíyèsí gbogbo orí adé, ọba, ẹ̀yin ọba gidi, ṣé wọ́n ń ṣe lollipop tiyín? Wọ́n ń ṣe lollipop kábíyèsí gan, ṣùgbọ́n ìyẹn máa wà láàárín olórí àti kábíyèsí. Ṣé wọ́n ń ṣe lollipop babaláwo ni? Àbí wọ́n ń ṣe ti pásítọ̀? Ayé ìgbádùn ọ̀tọ̀, èyí tó jẹ́ ara. Ayé tí ẹ̀mí ọ̀tọ̀, tí ẹ̀mí bá ń darí èèyàn lọ́wọ́, á gbàgbé gbogbo nǹkan tó ń jẹ́ ti ara. Ṣùgbọ́n nígbà tó bá di àkókò tí ara tó ń béèrè ìgbádùn tiẹ̀, babaláwo yóò gbàgbé pé òun dáfá láàárọ̀. Wòlíì yóò gbàgbọ́ pé òun ti ṣe kérébébébébébébébébé túràrà lọ́sàn-án. Alálùfáà gan á gbàgbé wípé òun ti sọ pé sálálálálá, wọn á gbàgbé ẹ̀. Nítorí pé àkókò tí ara ti dé, tí ara fẹ́ jẹ̀gbádùn ara rẹ̀, tí ó sì jẹ́ pé dandan ni ó gbọ́dọ̀ jẹ̀gbádùn yẹn. Ìgbádùn oúnjẹ ọ̀tọ̀. Àìyá wa sọ wípé torí pé èèyàn ti jẹ́ ẹni tó wà nínú ẹ̀mí, ká wá sọ pé kó má jẹun mọ́. Níwọ̀n ìgbà tó bá ti lè jẹun, ó gbọ́dọ̀ lè ṣe tibí. Kò sẹ́ni tí ò mọ lollipop ńlá nínú obìnrin báyìí o, àfọkùnrin tí ò bá gbé lollipop rẹ̀ lẹ̀. Tí arábìnrin yìí Kaola, tí Ọlọ́run fi ń yọ ni wípé ó sì ń tẹ̀lé púpọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run lórí ọkọ yẹn. Ìyẹn làṣírí ọkọ yẹn ṣe tú. Nítorí pé ó ń tọ́jú ọkọ yẹn gẹ́gẹ́ bí ọkọ.
ó ń ṣe déédé gẹ́gẹ́ bí ọkọ. Kò sẹ́ni tí ó máa ṣe déédé sí ọkọ rẹ̀ tí Ọlọ́run ò ní máa tì lẹ́yìn. Ó ń kúnlẹ̀ kí, ó ń kúnlẹ̀ gbé oúnjẹ fún. Ó ní orí ìkúnlẹ̀ lòun máa wà títí tí oúnjẹ máa fi tán. Ó jẹ́ kí ẹ̀mí Ọlọ́run lórí ọ̀rọ̀ ọkọ yẹn, ó jẹ́ kí ó wà nínú ọkàn òun. So mo gbà wípé Ọlọ́run ò ní jẹ́ kí àwọn ẹ̀gún burúkú yẹn kó ké lórí àwọn ọmọ ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sì ń bára yín jàjà ìlara nínú ẹ̀sìn mùsùlùmí, ẹ má fi balẹ̀ Yorùbá jẹ́. Ẹ̀bẹ̀ tí mo ń bẹ̀ yín nìyẹn o, ìmọ̀ràn mi fún yín nìyẹn o, nítorí pé gbogbo wa yìí náà Yorùbá sì ni wá o. Nítorí gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní mùsùlùmí báyìí, tẹ́ bá dé àwọn lọ́mọ ìyá wọn ni, ọmọ ìyá wọn. Ẹ ṣe wá jọmọ ìyá Hausa. Ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra, ẹ má ṣe ọmọ ìyá Hausa o. Ọmọ ìyá Hausa tí mo mí ni pé kẹ́ má bà lẹ̀ Yorùbá jẹ́. Ìtorí ilẹ̀ Yorùbá lèmi ṣe ń sọ gbogbo eléyìí o. Kẹ́ má bà fi titi yín kó bá àwọn tí wọ́n máa gbé ògo Yorùbá dìde lọ́jọ́ iwájú. Ẹ ṣọ́ra lórí ìjà ẹ̀sìn o. Mo kí Madam Reverend Kẹ́hìndé Ọ̀ṣọ́bà lórí àmọ̀ràn tó fún Alájà Kaola. Ṣùgbọ́n mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n má pe àwa babaláwo àbí oníṣẹ̀ṣe ní ẹlẹ́sìn kẹta mọ́. Tí wọn ò bá fẹ́ kúkú fi ẹnu kàn wá, àwa tá a jó níṣẹ̀ṣe, kán má fẹnu kàn wá, kán fẹnu kàn Christian, kán fẹnu kàn Muslim, kí wọ́n mọ̀ sọ pé àwọn ẹlẹ́sìn kẹta sí wa, nítorí pé kì í ṣe ẹ̀sìn mẹ́ta péré ló wà láyé. Tẹ́ ẹ bá fẹ́ sọ pé àwa ìṣẹ̀ṣe àbí àwọn onífá, nítorí pé kò sí ohun ìṣẹ̀ṣe tí ò sí nínú fá. Ẹ sọ wọn ìmúyàn sí, a lè mú yín sí. Tẹ́ ẹ ti sọ pé ẹlẹ́sìn kẹta, àwọn èmi ò lè mọ̀. Wọn ò lè mọ̀ páwa ìṣẹ̀ṣe fẹnubà. Ẹ sọ pé oníṣẹ̀ṣe àìṣẹ̀ lẹ́sìn kẹta o, ẹ yé pè wá lẹ́lẹ́sìn kẹta mọ́. Oníṣẹ̀ṣe ni wá, aláwo ni wá, onífá ni wá, ọlọ́ṣun ni wá, ológun ni wá. Ìṣẹ̀ṣe ló kó wa papọ̀. So kẹ́ ẹ sọ pé oníṣẹ̀ṣe. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ fẹnu bà oníṣẹ̀ṣe, ẹ má wulẹ̀ sọ pé ẹlẹ́sìn kẹta mọ́, nítorí kò sí ilé ibi tí ẹ̀sìn kẹta ò ti wá. Ìyẹn fún ìmọ̀ràn mi fún ìyá wa tí wọ́n ń pè ní Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Olódùmarè yóò ràn gbogbo wa lọ́wọ́. Ìmọ̀ràn mi sí lọ́kùnrin lóbìnrin ní ayé òde òní báyìí ni pé kí ẹ jọ̀wọ́, kí ẹ jàre, kí ẹ jẹ́ kí a ní ìwọ̀ntúnwọ̀nsì lórí bí a ṣe ń fi ìfẹ́ wọn sí ara wa. Nítorí wípé gbogbo àwọn nǹkan tí a pè ní nǹkan ayélujára tàbí nǹkan ìgbàlódé wọ̀nyí, gẹ́gẹ́ bí fóònù, kámẹ́rà, gbogbo ẹ̀ ni ó jẹ́ pé wọ́n lè fi pamọ́ síbi tó wà hidden, tí wọ́n lè fi máa record. Ẹ̀yin fúnra yín kẹ́ ẹ tó wọlé èèyàn, kẹ́ ẹ tó nínú lọ́ọ̀dẹ̀ ọkọ àti ìyàwó gan, ẹ máa ṣe ilé àlè pé lọ́fíntótó, ṣùgbọ́n ẹ máa ṣe àkíyèsí ara yín kí ẹ tó rí pé ẹ ń ṣí ara yín sílẹ̀ nínú yàrá ara ẹ gan. Rí pé bó ṣe fi lé sílẹ̀ náà ni ó ṣe bá, nítorí o mọ ẹni tí ó jẹ́ ọ̀tá ẹ. Wo ènìyàn bá jáde kí wọ́n má bàa fi ẹni tó bá jáde ṣe àkóbá fún ẹ. Nítorí pé ẹlòmíì báyìí yóò bá ọkùnrin jáde àbí pé dádì lágbájá gbé mi débi báyìí, wọn ó dẹ̀ ya àwọn méjèèjì.
wọ́n sì sọ wọ́n á fẹ́ fi ṣe àkóbá fún ọkọ rẹ̀ tàbí fún ìyàwó rẹ̀. Báyìí ẹ ní láti ṣọ́ra fún irú nǹkan bẹ́ẹ̀. Then eléyìí tí èèyàn méjì mẹ́ta tí wọ́n ó bọ́ sórí ibùsùn láì ṣọkọ yín, ó yá ẹ máa ṣe igbá ẹ máa ṣàwo tí wọ́n máa ní ìbájọṣepọ̀. Ẹ ṣọ́ra fún irú ẹ̀ nítorí wípé nígbà tó bá dọjọ́ iwájú àbí ní pé àwọn méjì mẹ́ta tí ọkọ bá ṣe yóò nífẹ̀ẹ́ ẹnìkan ju ẹnìkan lọ. Nípasẹ̀ eléyìí wọn yóò máa wá bí ọ̀nà ọ̀tá tàbí odi fúnra wọn. Yálà ó jẹ́ pé wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ orí aré ni tàbí ó jẹ́ ọkọ ilé, ẹ jẹ́ ká ṣọ́ra fúnru àwọn nǹkan bẹ́ẹ̀. Àti wípé ìwọ ọkọ tí o rò wípé o lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ kó mú jẹ gbé tàbí tó fẹ́ tú àṣírí ìyàwó ẹ̀ síta, ìyàwó tó fẹ́ tú àṣírí ọkọ ẹ̀ síta, ẹ máa wo ti àwọn ọmọ yín nípa kí a ti bí ìṣáná kíyèsi òògùn báyìí. Àkọsílẹ̀ wo ni àwọn yìí tí wọ́n fẹ́ kọ sílẹ̀ fún àwọn ọmọ wọn? Wọ́n tún dá orí burúkú bá àwọn ọmọ wọn tí wọn ò bá múra nítorí ọjọ́ iwájú wọ́n máa sọ wípé ìwọ ni ọmọ yìí lágbájá, tí bàbá ẹ ṣe báyìí nígbà yẹn. Ṣé ẹ mọ̀ pé nǹkan yẹn máa touch ọmọ yẹn? Tó bá jẹ́ pé èèyàn tó máa ń ronú àbí ọmọ òyìnbó ni, ó lè lọ bínú para ẹ̀. Ṣé ẹ ń gbọ́? Ṣé ẹ mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún èèyàn. So ọkùnrin àti obìnrin ẹ ní láti máa ronú wípé kì í ṣe ẹ̀yin nìkan ni ẹ ń ṣe nǹkan ìfúnra yín, ẹ ń ṣe fún ọmọ yín. Ohun tẹ́ bá ti mọ̀ pé ó lè affect ọmọ yín lọ́jọ́ iwájú, ẹ ní láti ṣọ́ra lórí ẹ̀. Kẹ́dẹ̀ jẹ́ kí torí láyé òde òní báyìí ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìbẹ̀rù ó wà láàárín ara yín lọ́kùnrin lóbìnrin torí pé ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ ìgbésẹ̀ tí ẹni kejì tí ó jẹ́ ọkọ tàbí ìyàwó yín tó fẹ́ gbé next lórí ìgbésí ayé yín. Torí pé ìyá Kaola kò mọ̀ wípé Sharafadeen ni orúkọ rẹ̀ ń jẹ́. Bóyá ó máa ṣe ìjàmbá irú bẹ́ẹ̀ yẹn fún òun tí ó máa ṣe ìwòwò òun tí ó sì máa gbé ibi tóun ti ń gbé lollipop sẹ́nu tí ó máa yá. Ṣé ẹ mọ̀ pé irú ìyá yẹn kò mọ̀, ó sì dára dé, ó show ìfẹ́ sí láì mọ̀ wípé ọkùnrin yẹn pé kò nífẹ̀ẹ́ rárá. So ẹ jẹ́ kí a máa ní ìbẹ̀rù. Ẹ má jẹ́ ká máa ṣe gbogbo nǹkan ní ìwọ̀ntúnwọ̀nsì. Nígbà tí bí trust gan tí ẹ wà ń bẹ̀ gan, ẹ jẹ́ ká máa dáwò dáadáa. Kì í ṣe pé kí a dáwò lásán, ẹ jẹ́ ká máa wádìí. Kẹ́ wádìí lọ́dọ̀ babaláwo tó mọ fá dáadáa. Kẹ́ make sure pé ẹ ń wádìí dáadáa. Nítorí pé ó dá mi lójú tí ìyá Sharafadeen yẹn ó dá mi lójú tó bá jẹ́ pé ìyá Kaola yẹn tó bá wádìí nípa ọkọ rẹ̀ yẹn lọ́dọ̀ babaláwo ni, babaláwo lè sọ fún wípé lóòtítọ́ ara ẹni ni wàá ti rí ọkọ o. Ṣùgbọ́n tó bá ti tó àkókò báyìí tètè yá fi sílẹ̀ o. Ìyẹn ò léèwọ̀ ju ẹ̀sín tó wá fi ṣe yìí. Tó bá jẹ́ pé ó ti fi sílẹ̀ pé ó kù bí oṣù méjì tí yóò ṣerú nǹkan yìí fún, tí ifá ti tọ́ sọ́nà wípé tètè fọkọ ẹ sílẹ̀. Tó bá fọkọ yẹn sílẹ̀ ó ṣeé ṣe kí irú nǹkan báyìí kó má wáyé. Ó wá lè tó bí oṣù mẹ́ta sí kí ifá tó sọ pé kó máa fẹ́ padà, kí gbogbo aburú yẹn kí ó ti yí kúrò níwájú wọn. So ifá ti máa sọ tàbí kí ifá ti sọ wípé ẹbọ báyìí ni kó rú. Ó lè jẹ́ lákòókò yẹn ni fóònù ẹ má bàjẹ́. Àbí lẹ́yìn ìgbà tó ti rìkọ́ọ̀dù nǹkan tó rìkọ́ọ̀dù yẹn tán kó tó máa sẹ́ǹdì ẹ̀, fóònù ẹ̀ á jábọ́ lulẹ̀, fóònù àfọ́. So torí pé ẹbọ tó ti rú ètùtù tó ti ṣe, wọn ò ní lè tú àṣírí irú eléyìí tí wọ́n tú síta yìí, wọn ò ní lè tú sí ìta. Bó ṣe jẹ́ nìyẹn o. Advice mi lórí ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin, ẹ ní láti mọra yín délé, kẹ́ ẹ mọra yín dénú, kẹ́ ẹ mọra yín dénú ẹ̀mí. Kì í ṣe kẹ́ẹ̀kan nífẹ̀ẹ́ ojú lásán, kẹ́ ẹ dẹ̀ máa ti ṣíwòwò ara yín. Ẹlòmíràn ní kán ya fídíò ara wọn. Kò sókùnrin tí ò lè ṣe sóbìnrin tí ìfẹ́ bá ti wà. Kò sóbìnrin tí ò lè ṣe. Ṣùgbọ́n eléyìí tí ń kọ́ gbogbo wa ní ọgbọ́n báyìí wípé kí a mọ ìwọ̀ntúnwọ̀nsì tí a ó máa fi ṣe irú nǹkan bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ kí ó má bàa dá ojútì àti ẹ̀sín
fún wa ní ọjọ́ iwájú. Àbọrú o, àbọyè, àbọyèbọ̀ ṣíṣẹ gẹ́gẹ́ bí a ṣe ń kíni ní inú ẹ̀sìn tí a mọ̀ wípé ó pé jùlọ lórílẹ̀ àgbáyé.